a ní gbogbo ìṣesí wa la fi ràn bàjẹ́ lọ́wọ́. Allahu Akbar. ẹ wo mi ò fẹ́ dárúkọ àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan ká fi wọ́n ṣe sàárà. àwọn ilé iṣẹ́ kan wà wọ́n ń ṣe nǹkan mímu tó bá ti mú dérí ẹ̀ tó bá ti rí nǹkan báyìí lórí ẹ̀ wàá jẹ nǹkan báyìí àwọn èèyàn wà á rọlọgbà ẹlòmíì kírètì nǹkan tó mú yín tó fẹ́ mú yìí ó ti rà á ìyẹn á wá dá diabetes sí i lára ó dàbọ̀ owó ọ̀hún kò lè fi wo àwọn kò lè fi wo àwọn sára yóò rájọ wọ́n wá dérí tó tán ya nǹkan sí tẹ́gbẹ́ nǹkan tán yà sí yẹn òun yóò jẹ tó bá ṣàbí 4 àbí 5 nǹkan tó jẹ wọ́n ti wá ṣe àwọn dérí yẹn láti pé fúgudu láàbẹ̀ kò sí. ó lè jẹ́ fèrè. tó bára yẹn náà ni wọ́n tún yà sínú ìlú tó bára bí 500 bóyá yọ kan ní ẹ̀bùn kí jọba bẹ́ẹ̀ nǹkan burúkú jọba láti àjẹ́ ìnáwó yà sínú ìlú wàá tún gbà mí ni ọtí tó rà yẹn wàá tún gbà. gbogbo ṣe sí wa náà ní ìrìnàbàjẹ́ lọ́wọ́. Inna Allaha yuhibbul umara'a idha khalatul ulama'a. Ọlọ́run fẹ́ràn àwọn aṣèjọba idha khalatul ulama'a. wọ́n bá rò papọ̀ máwọn àfa. wa yamqutul ulama'a idha wọ́n sì khalatul bínú sáwọn àfa umara'a. wọ́n bá lọ rò pọ̀ máwọn aláṣẹ. Li'anna al-ulama'a torí páwọn àfa yìí idha khalatul umara'a tí wọ́n bá rò papọ̀ máwọn aláṣẹ rabibu fi dunya. ayé ni wọ́n máa wá. wa idha khalafahum al-umara'u ṣùgbọ́n tó bá yá sí pé àwọn aláṣẹ ni wọ́n rò mọ́ wọn rabibu fil akhirah. wọ́n máa wá ọ̀run. kì í ṣe pé àfa tó sọ̀rọ̀ ẹ̀ di kí ni tí wọ́n ṣe pé tó bá gbẹ́ pọ́ bá kan bọ̀ yóò ti dààmú yóò ti lálàsì yóò máa sáré tẹ̀lé mọ́tò ọ̀pá. mọ́tò aláṣẹ a máa tẹ àbùkí mẹ́rin ní mọ́lẹ̀. irú yẹn kò ká látọ̀ ó lọ ká látọ̀ àwọn òun ló gbéra rẹ̀ lọ bá wọn òun sàwọn náà wá bá. so òun báyé jẹ́. Allahu Akbar. torí ohun tó wà lọ́wọ́ tiẹ̀ táwọn ọlọ́lá àwọn onípò tí wọ́n fẹ́ wá gbà òun lòun wá lọ gbé fún wọn yóò wá gbà tó wà lọ́wọ́ tiwọn. bẹ́ẹ̀ ni yóò ju tiẹ̀ lẹ̀. Allahu Akbar. مثلا احفظهما جيدا. àwọn ọgbọ́n méjì kan wà kéèyàn ṣọ́ dáadáa. لا تتخذ اي قرارات وانت في قمه الغضب. ò ń bínú àsìkò tó ń bínú wọn èyí pàṣẹ wọn èyí decide رحمكم الله. o lè decide nígbà yẹn tó bá ti ń bínú má decide. ولا تعطي اي وعود وانت في قمه السعاده. o ò gbọ́dọ̀ wá rántí pé o ṣàdéhùn èèyàn wà lórí obìnrin nísìn رحمكم الله. ó wá ń ṣàdéhùn pé máa kọ́lé fún ẹ gbogbo tó bá fẹ́ ní èèyàn ò kì í ṣe bẹ́ẹ̀ tó sì wà láyé àṣẹ. رحمكم الله. لا تعطي اي وعود وانت في قمه السعاده. má ṣe àdéhùn kán nígbà tó tínú ẹ ń dùn. wọ́n bá wá béèrè àdéhùn sọ fún ọkùnrin ṣe sùúrù náà ẹja ṣe tán. má jẹ́ kí inú ẹ̀dùn wá ní ìfòyẹ́ lamẹ́ríkà. nàìjíríà yìí gbogbo nǹkan ìjọba ni ìjọba ní sẹ́ńtà gbogbo nǹkan. tí o bá ṣe kankan bá yín gẹ gírí ìjọba wo ta ni ìjọba ta ló ń jẹ́ ìjọba ṣé ìjọba yẹn wọ́n lọ kó wọn wá láti ibòmí ni àbí lára ara wa náà ni wọ́n ti dìjọba kàmáta kúnú wala alaykum bẹ́ẹ̀ bá ti rí níjọba yín ò rí pé wọn lọ wá bí kankan wọn lọ kó wọn wá láti wọ́n yí ṣàjòjì. bẹ́ẹ̀ ni so níbo níjọba ti lẹ́yìn yẹn bá ṣe wà yìí ìjọba kan là ń ṣe yìí ìjọba ó kéékèèké ó tó wá di ńlá wọ́n bá fi ẹ́ síbì kan ṣe dáadáa bẹ̀rù ọlọ́run bẹ̀ wà rí ń bẹ̀ má balẹ̀ jẹ́ ń bẹ̀ ibi tán fi ẹ́ sí tó lè ṣe eré tó lè ṣe dáadáa àpò ààrẹ ló ń dá sí ó fi hàn pé tán bá fi ẹ́ sípò ìjọba bó ṣe ṣe nìyẹn. bìtì mẹ́lì nìkan náà ni wọ́n sì fi sọ́dọ̀ rẹ̀ nínú mọ́sálásí láti ibi wọ́n wá bèèrè wọ́n wá ní Abdullahi náà ló náwó láyì. ó di Bàkínso gómìnà kan ní Kánò wọ́n wá nígbà tí àwọn Buhari gbàjọba wọ́n wá kó wọn wọ́n bá 3 million lọ́dọ̀ ìjọ náà lọ́nà within government agidan government kí ni láìfi tòun bẹ̀ wọ́n bọ́wọ́ government nínú ilé government ní kí ni láìfi tòun so bó ṣe rí nìyẹn láti bí kéékèèké náà lè máa fi láti bí kéékèèké ni wọ́n fi ẹ́ ṣe títà òun títì ó wá ń fèèlì àwọn ọmọ
òun pàṣẹ ọmọ tiẹ̀ láàrin wọn. ìjọba kékeré ni. fasádù kan ni. Allahu Akbar. ó jásí pé irú ẹni bẹ́ẹ̀ tó wọn bá dépò ìjọba gíga àwọn ọmọ rẹ̀ nìkan ni wọ́n wà ní gbogbo ọ́fíìsì. ọkọ̀ tí ẹni lẹ́lòmí. akramakumullah. So ìkànnì ẹ̀ tó bá tó wá wà ní tíṣà ọmọ ẹ̀ wà ń bẹ̀ ẹ̀yìn gbogbo wọn wọ kíláàsì báyìí wọ kíláàsì ọmọ ẹ̀ wà nù kíláàsì yẹn òwúrẹ́ lómi pè ó yẹ ká síra ọmọ ẹ̀ ló nà ká sí bàbá ò sí bẹ́ẹ̀ radiyallahu ta'ala anhu. wàláhì làbím radiyallahu ta'ala ṣe bá fi kún wọn bàbá ò sí bẹ́ẹ̀ radiyallahu ta'ala anhu. àwa nìyí nínú kíláàsì mo sì ní kíláàsìmẹ́tì méjì lórí ìjókòó yìí. lórí ìjókòó tí ó máa jẹ́rìí rárá nínú kíláàsì yẹn mo fẹ́ kẹ́nìkan nínú wọn sọ̀rọ̀ láwọn tí wọ́n jọ jòkó ní kíláàsì pẹ̀lú babaláyé gé torí tí wọ́n jọ wọ bílù papọ̀. ní ìsọ̀rọ̀ wọn ọkọ̀ ìsọ̀rọ̀ pé tó bá dára ẹ̀ lójú ó kọ́kọ́ ti dára ẹ̀ lójú ọgbẹ̀rẹ̀ wòye ó yá àlàtí àbáníkan dá ọwọ́ àṣẹ báyìí sí ni sọ ọ́ pé lójú gbogbo ayé àwọn èèyàn máa wù ẹ́ tó mọ̀ iṣẹ́ àrí. babalágége pẹ́ nǹkan tó ṣe pé wọ́n kọ́ wáyé ẹ̀kọ́ ni tó ṣe pé bàbá wọ́n ṣe bí ìgbà tó ṣe pé wọ́n ní tẹ̀sán ọmọ wọn àmọ́ náà dojú ọmọ ọlọ́mọ ọlọ́ba ní kọ́kọ́ ọmọ ọyàn ẹ̀sán ni bàbá òkè ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìwé pé bóyá pé kínní wọ́n ní ọlọ́jà ní pẹ̀sán. so bó ṣe wà nìyẹn lọ òkè Allahu Akbar. ó lè náà bá jẹ́ local government chairman náà ibẹ̀ ìjọba kékeré nìyẹn akramakumullah. báwo ló ṣe ṣe sí ṣó àwọn aráàlú tán búra fún ẹ fún ó búra wípé mo fẹ́ ṣe dáadáa pẹ̀lú wọn sáwọn ló ń ṣe dáadáa fún ní àkókò sápò tẹ́lẹ̀ gbogbo pátì ló ní manifesto nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe kò sí manifesto mọ́ kò sí mọ́ so ó nìyẹn tó fi dórí governorship tó fi dórí presidential wọ́n máa débẹ̀ tára ló rí nǹkan tí wọ́n ń fẹ́ a máa rí pé ẹni kò ìjọba yóò dá so ó nìyẹn. akramakumullah. kí ọlọ́run kí ó jẹ́ àrípẹ́ níbi ọ̀rọ̀ ìjọba ìṣà bẹ́ẹ̀ ṣe fún wa ní àpẹẹrẹ pé àti bí kéékèèké lèyàn ti máa mú nínú ẹ̀kọ́ tó ti kọ́ wa lórí ìjókòó iná ni ẹ sọ ọ̀rọ̀ kan fún wa ẹ pè ní al-adabul insaniya ẹ wá ní mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ni alhaku ẹlẹ́ẹ̀kejì ni alwajib ẹlẹ́ẹ̀kẹta at-tadhiya mẹ́tẹ̀ẹ̀ta yìí lágbẹ́rin fasadi pẹ́rẹ́gì wọlé àlefin wọn sà kọ́nà kọjá nípa. òun gan nípìnlẹ̀ akramakumullah. alhaku walwajib wat-tadhiya. kí ni haku yẹn akramakumullah. haku ni pé èyí tó tọ́ ni akramakumullah. wájibù ni pé ọ̀ràn yàn ní tẹ́lifíyà ni pé èmi náà fẹ́ sacrifice akramakumullah. kí ló sacrifice sínú ìlú ẹ̀ akramakumullah. kí ló ń pè wájibù yẹn wájibù náà kí ló ṣe responsibility ẹ̀ haku right náà àbí bẹ́ẹ̀ sà. tẹ́lifíyà sacrifice gbogbo èèyàn máa ń kígbe right ni alákọ̀ọ́kọ́ làwọn èèyàn mú. àìkò fún mi right mi o wọ̀ lálẹ́kọ̀ọ́ wa ibi tí right ti ẹ ibi tó parí sí ibẹ̀ ni tẹ́lómi ti bẹ̀rẹ̀ Allahu wọ́n máa bèèrè pé democracy wọ́n pè ní illiterate ọba rẹni tó ń ṣe kò tí ẹlẹ́ni tó ń ṣàgbẹ̀ àwọn yẹn aróko kan ni wọ́n ó sì fẹ́ jẹun náà sọ pé kí lẹ́yìn pé a máa ń dá òwe kan àfáà tó níyàn ó mú kò ní jẹ́ tíra so àmúsì náà yẹn lọ́kùn dúdú fún wà lára ìwà ẹni tó bá níwà ní ọ̀pẹ̀ ní ṣẹ̀rífù kọ́wọ́mí òun nìyẹn kò sí pé tó bá joyè àmọ́ yóò yẹ nísìnyí tó bá dé ilẹ̀ wa ń bí gbogbo ẹ̀ káàkiri wàhálà ìmọ̀ yẹ ọba tó bá ti ń kúrò ní ilé bíi mélòó kan tó sílẹ̀ tó jẹ́ láàrin street báyìí ẹ lè lọ bá nú ẹ̀ so èèyàn ó máa ẹ bá ti rí baálẹ̀ ẹ̀rọ báyẹn wọ́n wà ń bẹ̀ ni àwọn náà máa gbọ́ owó gbẹ̀ṣẹ́kọ́lẹ̀ tá bá ti pàtẹ sí títì báyìí ó níye tí wọ́n máa gbà so. الشرف الحقيقي هو منظومة أخلاقية شاملة تقوم على الصدق والأمانة والنزاهة والوفاء بالعهد وحماية الأعراض والوقوف في وجه الظلم.
ṣáráfù nìyẹn ṣóka mọ́tò síbẹ̀ ṣóka lé síbẹ̀ منظومة أخلاقية ìwà àwọn ìwà tó síjọ شاملة tó kún تقوم على الصدق á ṣe pé ó dúró lórí pé olóòótọ́ والأمانة olámẹ́ẹ̀nẹ̀ trust والنزاهة òní kí ni ẹ pè mímọ́ والوفاء بالعهد òun pé àdéhùn وحماية الأعراض òun ṣọ́ ọmọlúwàbí والوقوف في وجه الظلم ó dẹ̀ dúró síwájú ẹni tó ń ṣàbòsí pé kò ní lọ́nà lọ إنه جوهر الإنسانية ìyẹn gan-an nìjọ́mọ èèyàn الذي يظهر في أفعال المرء òun ni ó máa hàn nínú iṣẹ́ ọwọ́ ẹ̀ وسلوكه اليومي àti ìwà ẹ̀ lójoojúmọ́ ولا يتحقق بالأقوال وحدها kì í ṣe à ń sọ alẹ́ sheriff أو بالانتساب العائلي abo súnmọ́ ìjọ family tó níyì Allahu Akbar. المؤمن ẹ mọ̀ mi èmi ọmọ lágbájá ni ìyẹn kọ́ ni والمظاهر الخداعة àwọn mọ̀sọ́ irú tó yọ báyìí sí gbogbo ẹ̀ láti pé ẹ̀tàn yìnyín ni tó ń tọ̀yàn ìyẹn kọ́ رحمكم الله aṣọ ẹ̀ lè tó bá mọ́ ó lè má da rẹpẹtẹ wa anta sharifun Allahu Akbar. Tí a bá ti rí gbogbo àwọn nǹkan yìí kó mara kódà tí ò bá lówó ṣẹ̀rí. sharifu ni ليس شرطا أن يكون الرزق مالا kì í ṣe dandan kówó tàbá pé rísíkù tó wá jogún ni قد يكون الرزق خلقا lè jẹ́ wà. وجمالا ó lè jẹ ẹwà قد يكون الرزق عقلا ó lè jẹ́ làákàyè راجحا tó fẹsẹ̀ múlẹ̀ زاده الحلم جمالا وكمالا ó tún wá ní àgbémọ̀ sùúrù pẹ̀lú ẹ̀ Wọ́n jẹ́ kí wàá rà. زاده جمالا وكمالا ó jẹ́ ó pé ó jẹ́ ó rẹwà Akramakumullah. قد يكون الرزق زوجا صالحا ó bá níyàwó rẹ̀ ìyẹn lè jásìkì fún ẹ Allahu Akbar. أو قرابات كراما وعيالا tó ní fámìlì tí fámìlì yẹn da tó láwọn ẹbí táwọn ẹbí yẹn da قد يكون الرزق علما نافعا ó lè jẹ́ mímọ̀ lásìkí táwọn wí Allahu Akbar. قد يكون الرزق أعمارا طوالا ó lè jẹ́ mi gúngùn lórí Allahu Akbar. alọ́n ṣásìkì fún ẹ lọ́nìí قد يكون الرزق قلبا صافيا ó lè jẹ́ ọkàn tó mọ̀ Òun lásìkí. lásìkí tó ń fún ẹ يمنح الناس ودادا ونوالا yóò máa fún àwọn èèyàn ní ìfẹ́ àti ọ̀rẹ́ntà قد يكون الرزق بالا هادئا ó lè jẹ́ làákàyè tó farabalẹ̀ إنما المرزق من يهدأ بالا ẹni tó ta bá fún lásìkí lẹni sí làákàyè balẹ̀ قد يكون شو الرزق هنا. طبعا خيرا ó lè jẹ́ àdámọ́ dáadáa يبذل الخير يمينا وشمالا yóò máa ná sí lọ́tún báyìí yóò máa ná lọ́sí báyìí قد يكون الرزق ثوبا من تقى ó lè jẹ́ aṣọ tó wọ̀ kì í ṣaṣọ yẹn kó rẹwà àmọ́ pé ìbẹ̀rù Ọlọ́run ló wọ̀ فهو يكس المال عزا وجلالا òun ni ó gbé iyì àti títóbi ni ó gbé fún ẹ ليس شرطا أن يكون الرزق مالا كن قنوعا واحمد الله تعالى dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún nǹkan tó bá ṣe fún ẹ كن قنوعا kó o sì jẹ́ni tó yáyọ ọkàn واحمد الله تعالى ó dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run wípé wa mimma razaqnahum يقول kì í ṣowó ló ní kó o ní inú kan tá a bá fún ẹ ó jẹ́ láàkáyì lá fún ẹ kó o ná mimma razaqnahum nìyẹn tó bá jó yìí lá fún ẹ ná síbi tó bá yẹ tó bá jẹ́ sùúrù ni ná síbi tó yẹ gbogbo nǹkan tó náà bá fún yàn òun ni rísíkù الناس تبكي على الدنيا وقد علمت àwọn èèyàn sunkún lórí ọ̀rọ̀ ayé yìí وقد wọ́n sì ti mọ̀ yí pé علمت أن السلامة فيها ترك ما فيها ní tí ó lálàáfíà fún ẹ ń bẹ̀ ni kò ju nǹkan tó bá wà ń bẹ̀lẹ̀ لا دار للمرء بعد الموت ilé يسكنها kan tó wà fọ́mọ èèyàn lẹ́yìn ikú ẹ̀ إلا tí ó máa gbé التي كان قبل الموت يبنيها ilé tó kọ́ kó tó di pé ikú dé ilé yẹn ni ló máa ṣẹ́kù fún ẹ وإن بناها بخير طاب مسكنه tó bá kọ́ pẹ̀lú dáadáa ilé ni ó ṣẹ́kù pẹ̀lú dáadáa وإن بناها بشر خاب بانيها tó bá kọ́ pẹ̀lú aburú خاب بانيها ó ti pòfo ẹni tó kọ́ pòfo لا تضحك من غير سبب má rẹ́rìn tí ò nídìí ولا تمشي في غير أدب má rìn tí ò sẹ́kọ̀ọ́ nú ẹ̀ ولا تسأل عما لا يعنيك má béèrè tí ó kàn ẹ́ إنه من يرحم يرحم lọ́mọ yìí pé ẹni tó bá kẹ́yàn wọn kẹ́wù náà ومن يصمت يسلم ẹni tó bá dákẹ́ tí ì sọ búrúburúburú yóò là lọ́wọ́ àwọn èèyàn ومن يقل الخير يغنم ẹni tó bá ń sọ òótọ́ yóò jèrè ومن يقل الباطل يأثم ẹni tó bá ń sọ aburú yóò kó sínú ẹ̀ṣẹ̀ ومن لا يملك لسانه يندم ẹni tí ó bá lè di ahọ́n ẹ̀ mú yóò ṣàbámọ̀